Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ rí náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣe ti gbọ́. Ẹni tí kò mọ ìwúra o tó bá rí wúra àsọdànù. Bẹ́ẹ̀ ewé. Mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí yín tí ẹ fi ń gbọ́ mi etí náà ní dì. Mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tẹ́ ń wò mí. Tó bá jẹ́ pé àárọ̀ ni àwa, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán, òun náà ni àwa, mo kí gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́, òun ni àwa. Gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tẹ́ ń wò mí, mo kí gbogbo ẹ káalẹ́. Orúkọ mi náà ni Dr. Mutiu Olatiboye tí ayé mi sì ń jẹ́. Má gbàgbé láti subscribe sórí ètò yìí. Tí ẹ bá ti subscribe, ẹ jẹ́ kí a tẹ notification bell kí lè kó máa notify wa ní gbogbo ìgbà tí a bá ti upload sí orí ètò yìí, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ní fídíò tí a upload last, a sọ nípa tí obìnrin tí kò bá lórí ọkọ. Eléyìí ni part 2 ẹ̀ tí a bá lè ṣe méjèèjì papọ̀. Eléyìí ni part 2 ẹ̀ fún obìnrin tí kò bá lórí ọkọ tó yẹ pé ó ti dààmú títí still náà kò rí good result lórí ọ̀rọ̀ yìí. Mi ò pe anybody, mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí, mi ò pe anybody pé bóyá nǹkan tí mo sọ yìí pé bóyá láti fi pe èèyàn láti wá ṣe mo fi Ọlọ́run ọba tó ṣẹ̀dá mo fi búra bí ó ṣe jẹ́ náà ni mo ṣàlàyé yìí. Kódà èmi tó máa ń sọ fún èèyàn tí wọ́n bá pè mí, èmi máa ń sọ fún èèyàn tí wọ́n bá pè mí pé àwọn rí nǹkan báyìí, màá ní tí ẹ bá lè ní ẹni tó bá lè bá yín ṣe, torí èmi gùn ráyè bí mo ṣe ń ṣe online bẹ́ẹ̀ náà ni mo ń ṣe offline. Àwọn social media tó wà tó yẹ pé èèyàn tó ń ṣe yàtọ̀ sí eléyìí, ṣe understand tí mo bá máa ráyè pé bóyá mo ráyè mo máa ń fún yàn time ni. Mo dẹ̀ yé ti kíní kan láyé pé bóyá káwọn èèyàn máa pọ̀ wọ́n fẹ́ wáyé wọn kan máa mú nọ́mbà torí kíni mi ò fi bẹ́ẹ̀ láìkí ẹ̀. Tí mo bá lè ṣe láti lè fi ràn yàn lọ́wọ́ màá ṣe, àmọ́ kí wọ́n máa kí àwọn mi kan máa pọ̀ máa tó ṣe gbogbo ẹ̀, mi ò pe anybody, mi ò pe. Èyí tí mo ń sọ yìí tí kódà tẹ́ ẹ̀ bá tó bá yẹ pé ẹ lè rí èèyàn láti bá ẹ ṣe, ẹ go ahead. Tẹ́ bá rí èèyàn láti bá ẹ ṣe bí ó ṣe jẹ́ òun náà ni mo ṣàlàyé fún wa. Àmọ́ ṣe rí ńgbà míì tó jẹ́ pé àwọn ẹlòmíì
wọ́n believe lórí pé kí wọ́n parọ́ fún wọn ju kí wọ́n sọ òótọ́ lọ. Ìgbà tí mo ṣàlàyé kinní kan nígbà kan rí, tẹ́nìkan dẹ̀ tún pè mí tí wọ́n ní ṣé bó ṣe rí mo sọ yẹn, mo tún ní bẹ́ẹ̀ ni, bó ṣe rí nìyẹn. Ẹ̀ tó wá ń sọ pé ṣé ẹ tún lè rí èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ, mo ní tọ̀. Tẹ́ bá fẹ́ èyí tó tún dáa jù bẹ́ẹ̀ lọ, ó máa ná yín ní 50,000. Mi ò jẹ̀bi o. Ìgbà tí mo fún ẹ ní nǹkan ẹyọ kan tó ò tí ì dánwò tó tún wá tó dáa jù bẹ́ẹ̀ lọ, ṣé títí ẹnìkan mo wá gbọ́ ni? Tí ẹnìkan kọ́ mo wá gbọ́. Ìgbà tí mo dẹ̀ fún price kò bá sọ̀rọ̀ mọ́. Mo rí pé nǹkan tó fit ẹ nìyẹn. N tó fit ẹ nìyẹn. Nǹkan wà tó jẹ́ pé kò ná ẹ jù bóyá bí ká sọ pé 1,000 naira. Ẹ dẹ̀ tún máa doubt ẹ̀. How much is 1,000 naira? Èèyàn máa ń dán nǹkan wò ni. Àmọ́ ẹlòmíì tó jẹ́ pé ó ti fi 50,000 tó fi ṣe nǹkan tí ò rí nǹkan kan díẹ̀. Àmọ́ ẹlòmíì tó fi 50,000 more than that tó fi ṣe nǹkan tí ò rí nǹkan kan díẹ̀. Àdúrà tèmi kan máa ń gbà ni pé bí a bá ṣe ń ṣe k'Ọlọ́run jẹ́ kó máa jẹ́ fún wa. Láṣẹ Èdùmàrè. Mo ń sọ ọ̀rọ̀ kan bọ̀ nínú last video tí mo ní bí ẹ ṣe rí àdúrà náà. Àdúrà náà ní side kan tó jẹ́ pé àwọn kọ̀ọ̀kan wà téèyàn ò bá mọ̀ díẹ̀ tí wọ́n bá lọ fún yàn, tàbí o kàn lọ rí ìwé oníwèé, ìwé àtọ́tù arére ìròyìn ayọ̀ kan mo mọ́sẹ̀ ti gbọ̀n yín o. Ẹ tẹ́tí ibùdó jẹ́ kí n máa bá mi ká lọ. Mi ò pẹ́ méjì, èmi náà ni Pastor Brain. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún yín, àfi ìròyìn ayọ̀. Ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Bend Nigeria Limited. Wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Produced by Dr. Olatiboye Mutiu aka Ewéjẹ́. Mọ́tò máa mọ̀ bọ́ iṣẹ́, àmọ́bọ́ ìyàwó, àmọ́bọ́ ọkọ, àmọ́tò páyé ti kẹ̀yìn sí ẹ. Ọ̀nà àbáyọ ti dé o. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Wo má jáyà 5,500 naira pẹ́rẹ́ ni àgbékalẹ̀. Ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos. Telephone 070-3742-2552. Lẹ́ẹ̀kan sí 070-3742-2552 tàbí 080-2948-4696. Lẹ́ẹ̀kan sí 080-2948-4696. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090-5333-2747. Lẹ́ẹ̀kan sí 090-5333-2747. Fún àfikún kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o. Tọ́lá ṣẹ̀ṣẹ̀ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. Ìwé àdúrà ó wá rí tí wọ́n kọ yá jàgàjàgà báwọn yá jàgàjàgà kíní kan síbẹ̀. Ìwọ náà bá lọ gbé ló bá lọ pé yá jàgàjàgà báwọn yá jàgàjàgà yá kíní kan yá kọ̀tàlá yá ìlú ó ń gbé gbogbo ẹ̀ pọ̀. Bóyá kan tí wọ́n ń pè yìí torí tẹ́ bá rí ẹlòmíì tó bá jókòó nǹkan tẹ́lòmíì ń pè ó tún ti yàtọ̀ sí orúkọ Ọlọ́run o. Bó ṣe wà nú ìṣègùn ó náà ló wà nú àdúrà o. Tẹ́ bá rí ẹlòmíì tó jókòó tó tilẹ̀kùn mọ́rí, ẹ rò pé bóyá istighfar tàbí la ilaha illallah ló ń ṣe. Ọ̀rọ̀ ẹlòmíì ò rí bẹ́ẹ̀ o. Nǹkan bẹ́ẹ̀ ló ń pè, àlùjànnú ló ń pè o. Ó wà bẹ́ẹ̀ náà. Lẹ fi máa ń gbọ́ pẹ́lòmíì wọn á ní ó ń ṣàdúrà ó ya wèrè, wàláhì kìí ṣàdúrà tó dáa ló ń ṣe. Ẹ̀dá ò ní máa ṣàdúrà láyé kó ya wèrè o. Béèyàn bá gbọ́ pé ẹnìkan ó jáde ó faṣọ ìmúra mẹ́rin pé ó dẹ̀ ń ṣàdúrà ní àdúrà kọ́ ló ń ṣe o. Nǹkan burúkú ló ń pè o. Èdè tó fi ń pè ló yàtọ̀ o. Ó invite àwọn jínnù ni. Ó yàtọ̀ sí kéèyàn máa pe orúkọ Ọlọ́run o. O ò lè pe orúkọ Ọlọ́run láyé kórí ẹ yí o. O ò lè pe orúkọ Ọlọ́run láyé kí orí ẹ kó yí o. Àwọn orúkọ burúkú kan wà béèyàn bá pè é orí èèyàn ó yí. Bẹ́ẹ̀ ni. Mi ò wá mọ̀ bóyá ó wà nínú ìlànà ti Christian náà o. Torí a máa ń gbọ́ pé wọ́n sọ pé ẹnìkan sí Book of Moses ó ya kíní kan ó ya kíní kan. Ẹ lè pe orúkọ Ọlọ́run nílànà tó yẹ kẹ́ ẹ pè é kí nǹkan kan ṣe yín o. Olómi mi rántí àfáà kan tí ó wọlé khalwa. Ìgbà tó wà nínú khalwa, instruction tí wọ́n fún àfáà náà òun náà ni pé tí ó bá kóra sweet kò pọ̀, bóyá bí sweet bí nígbà tán ẹ mọ̀ kó sára sweet kò pọ̀, òun believe pé kí sweet pọ̀ ó dẹ̀ lọ ra pálí sweet kan. Ó jókòó àdúrà. Lóòótọ́ wọ́n lè ṣàlùwàlá, kódà àwọn míì wọ́n lè má ṣe àlùwàlá. Kẹ́ ti mọ̀ pé ní ẹni tí yóò bá ìyàwó ẹ̀ sùn tán tí wọ́n ní kó má wẹ̀ jánábà kó jókòó àdúrà.
ó yan náfìlà méjì, ṣe mọ̀ pé yẹn ó ti kẹ̀yìn sọ́lọ́run, kì í ṣe orúkọ Ọlọ́run ló ń pè o, ìpèkúpè ló fẹ́ pè. Tọ́lọ́run bá sì ṣe é, a sì rírìkúrì níbi tó ti ń pèpèkúpè. Àbí ẹni tí wọ́n ní tó bá ti jókòó àdúrà yìí o, tó bá ti ń pe kinní o, ọtí ìgò mẹ́ta yìí o gbọdọ̀ parí ẹ̀, ìyẹn ò pe Ọlọ́run o. Ẹ lè máa wò ó pé ó jókòó àdúrà, nǹkan kan ṣe é, ó bẹ́ bọ́ta, wá ní àdúrà dẹ̀ ló ń ṣe o, àdúrà ló ń ṣe o. Èèyàn lè máa ṣe àdúrà kéèyàn máa pe Ọlọ́run ní ọ̀nà tó tọ́, kéèyàn ya wèrè o, tàbí kéèyàn yí lórí o. Nǹkan táwọn ẹlòmíì fi ń gùnkè láyé tá a wà yìí ó ní agbára. Bí wọ́n bá dẹ̀ sí ń gùn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń, àmọ́ iye ẹlòmíì tó yẹ pé wọ́n ti gùn, wọ́n ti jábọ̀ àgbórúkọ wọn mọ́. Ó ní mo fi ní ká ní sùúrù. Tí ẹ̀mí bá gùn, tí àlàáfíà bá wà, ìrètí ń bẹ. Àfáà yìí ó ra súwìtì wọnú ilé, nígbà tó ra súwìtì wọnú ilé, ó jókòó àdúrà, ó ń fa nǹkan tán ní kó fà, bẹ́ẹ̀ sì ní kó fà á. Wọ́n wá sọ fún débi pé tó bá ti fà dé stéèjì kan, nǹkan tó ń pè á máa ju àlùbọ́sà sí. Tó bá ti ń ju àlùbọ́sà sí, kó máa ju súwìtì padà. Àfáà yìí ṣe bẹ́ẹ̀, bó ṣe ń ju àlùbọ́sà, bẹ́ẹ̀ ni ó ń ju súwìtì. Àmọ́ gbogbo súwìtì tó bá ti ń jù yẹn, ó gbọdọ̀ máa dijú jìn, á dijú mú súwìtì, á dijú yẹn sọ dànù ni. Bó ṣe wá sọ súwìtì dànù, kò ní rí súwìtì yẹn mọ́ nígbà tó bá lajú, tó jẹ́ pé àwọn àlùjọ̀nnú wọn ti mú nǹkan tí wọ́n mú. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ àdúrà náà wá dàbí gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ìsìn, kó wá di ọjọ́ birthday mi, ọjọ́ birthday. Àwọn pé àwọn yẹn máa ń ṣe surprise ìsìn, káàbùrò mi kan kó wá fẹ́ ṣe surprise fún mi, kó wá láì tí inform mi tẹ́lẹ̀, kó kàn béèrè pé bọ̀dá ṣé wà nílé, kí mo ní mo sọ pé ṣé ẹ jáde, àmì ò jáde, tó bá di ọjọ́ báyìí ń bọ̀ nǹkan kan, meanwhile ó dẹ̀ fẹ́ wá ń dọ̀yìn. Ó wá dé, ó wá káwọn èrò wá, wọ́n ń lùlù, happy birthday to you, wọ́n ń lùlù, wọ́n ń dárúkọ mi. Ṣé ẹ mọ̀ pé orí mi ló máa wú níbi tí mo bá wà, màá dìde, inú mi ó dùn, màá jáde, màá máa jó. Bẹ́ẹ̀ ni orúkọ àlùjọ̀nnú tí àfáà náà ń pè. Nígbà tó pè é, àlùjọ̀nnú yẹn ó dá lóhùn, ó ń ju àlùbọ́sà sí, ìyẹn ń ju súwìtì sí. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ àdúrà ó dàbí kọ́kọ́rọ́ ni. Wọ́n ti àgádágodo, ó wá mú irú kíì yìí. Bóyá àgádágodo tó fẹ́ fi sí, kì í ṣe tiẹ̀ ni, ó kì í bọ̀, kò sí. Sọ̀rọ̀ mi yé. Àgádágodo kíì tí ò sáìsì kíì yẹn kò lè ṣí, àfi tí wọ́n bá rí kíì tiẹ̀. Ó ti wá pé ó ti ṣe àdúrà yẹn débi kan tó yẹ pé bóyá òǹkà tó yẹ kó ti stop, kò dúró. Nígbà tí wọ́n ní tí àlùbọ́sà yẹn bá ti pọ̀ nínú ilé dáadáa, ó bá ti pọ̀ náà bẹ́ẹ̀ náà owó náà sì pọ̀. Ó dàbí ti birthday tí mo sọ náà ni, kan ti dákẹ́ lù, kan sinmi, wọn ò dákẹ́. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ tí wọ́n wà ládùúgbò, àwọn náà bá ń wá, wọ́n wá pọ̀, wọ́n ń bá mi jó. Bí ó ti ń porúkọ àlùjọ̀nnú tí àwọn fámílì kì ẹ̀ tó wà ládùúgbò, àwọn náà ti dé. Wọ́n pọ̀ lórí ẹ̀, gbogbo ń ju àlùbọ́sà sí, ó ń ju súwìtì bá tán. Wọ́n sì ń ju àlùbọ́sà lọ. The next thing táfà ò gbọ́ ni Èkó. Àfáà sì sunkún fún odidi ọ̀sẹ̀ mẹ́ta. Nígbà tó di ìgbà tí ó lè sọ̀rọ̀, ló wá ní kó àwọn àlùjọ̀nnú. N tó fi sọ̀rọ̀ nìyẹn o. Ó ló dàbí kán gbé báàgì sìmẹ́ǹtì 10 kan gbé léèyàn lórí. Kí ló ṣẹlẹ̀ ló wá ṣàlàyé. Ẹ mọ̀ pé bí èèyàn bá dẹ̀ rí tó bá jókòó àdúrà, ẹ rò pé bóyá Ọlọ́run ló ń pè, meanwhile àlùjọ̀nnú ló ń pè. Ó ní story tí mo fẹ́ sọ nípa yẹn, tí mo ní màá sọ ìyẹn ní next video, ó ní mo sọ yẹn. Ẹ jẹ́ ká ṣọ́ra sí ilé ayé. Ẹ jẹ́ ká ṣọ́ra. Tẹ́ bá rẹ́lòmíì tó ń gun mọ́tò ńlá, tó ń ṣe yàlàyàlò, tó ń ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ kó ṣe, ẹ má ti torí nǹkan t'Ọlọ́run ṣe fún un, kẹ́yìn náà lọ wá máa sáré àsápajúdé. Ẹ má ti torí nǹkan, ẹ dẹ̀ má fi ọlá tiẹ̀ tọrọ. Ayé tá a tiẹ̀ wà, ẹ má fọlá ẹnìkankan tọrọ. Torí ọ̀nà tẹ́lòmíì fi wọ́lá tiẹ̀, ó sì máa fẹnu sọ. Àbí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé ìsìn kọ́ ni. Ọ̀nà tẹ́lòmíì fi ń wọ́ ọlá tiẹ̀, kò sì máa fi ẹnu ròyìn. Àwọn ò ní kà wá mọ́ ẹni tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ láyé tí wọ́n fi gòkè. Tó jẹ́ pé wẹ́rẹ́wẹ́rẹ́ tí ẹ̀ bá ń rí,
ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ máa dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Èyí tí mo wá fún wa lẹ́wọ̀n ní part 2 èyí tí a sọ ní last video wa, tí obìnrin tó bá sì ń dààmú láti rí ọkọ táwọn ọkùnrin ò pé tàbí tí wọ́n ń gbé tí wọ́n ń jùlẹ̀, a lè ṣe eléyìí náà papọ̀ mọ́ èyí tí a sọ létí gbére yẹn. Kí ni nǹkan tá a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá ẹ̀rẹ̀sílẹ̀ ewé bòtùjẹ, ẹ̀rẹ̀sílẹ̀ ewé ìyálóde, ẹ foríjì mi, ẹ̀rẹ̀sílẹ̀ ewé gbáwoníyì tá a mọ̀ sí ewé ewúro, èyí tó jábọ́ sílẹ̀ lẹ̀, òun ẹ jẹ́ ká sà, ká gun kó kúnná, tá a bá ti gun, ọ̀nà bí a ṣe máa lo kíní pọ̀, a lè gun kó kúnná bẹ́ẹ̀, ká gun pọ̀ mọ́ṣẹ́ dúdú kóbìnrin yẹn máa fi wẹ̀, tàbí ká ní kí àwọn àáfàá kan bá wa han wàlíkétù àlẹ́ká mọ̀íbátàmẹ́ni kan bá hàn ní òǹkà tó pọ̀ dáadáa. Ẹ wá jẹ́ ká fi omi ká fi po ọṣẹ yìí, kírú obìnrin bẹ́ẹ̀ kó máa wẹ̀ ẹ́, pẹ̀lú àṣẹ Ọlọ́run kó máa rí ọkọ alálùbáríkà. Ẹ má gbàgbé láti máa wo kíní description tó wà ní under àwọn most of àwọn another thing tá a tún ṣe tó wà níbẹ̀. Ẹ dẹ̀ máa rí YouTube WhatsApp program wa ẹ máa rí níbẹ̀. Ẹ lè click lórí ẹ join group wa kẹ́ ẹ máa bá wa ṣe nǹkan tí àwa náà ṣe níbẹ̀. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí. Orúkọ mi náà ni Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí mi. Jẹ́ tó bá dìgbà mi àtọ̀ mọ́rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ó dàbọ̀.